ẹ̀yin tèmi ọ̀rọ̀ àwọn URTW kò ṣeé dúró wò wọ́n báyìí o ojoojúmọ́ gbàásgbòs ni àbọ̀lọ́rẹ́ tó ti jáde báyìí ó ní tí gbogbo wàhálà bá ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ Sego ní dúró wò ó because olú ọmọ ni gbogbo àwọn èèyàn kó jẹ́ olú ọmọ gangan ni the main man o ẹ wò eléyìí gbẹnu tán ẹja àjọgbọ lẹ́nu àbọ̀lọ́rẹ́ kẹ́yìn náà máa fọ opinion yìí sínú comment ṣé bọ́rọ̀ náà ṣe jẹ́ eléyìí tún gbẹnu tán báyìí láàárọ̀ kùtùkùtù ẹja àjọgbọ. olú ọmọ ò fẹ́ kíjà ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ torí pé ẹni tó bá lórí ń fọ́ tó bá ń wo olú ọmọ kíjà ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ Sego ò ní dúró wò Ọlọ́run gbogbo ọtẹ tán pariwo yẹn kankan tó bá di woro sí woro tán tó bá di ariwo tó bá dìjà àwọn èèyàn ò ní dúró torí pé olú ọmọ ó léèyàn òun ló ní crowd òun ló lérò òun ló léèyàn ṣe rí gbogbo yìí náà tẹkàn ń wò yẹn táwọn òkè kíníkan yẹn àwọn tó fẹ́ jẹ́ kí Sego ṣìṣe kó jábọ́ ló pọ̀ jù because tó bá di wàhálà tó bá dariwo tó táriwo yẹn bá mì Ọlọ́run wọ́n máa padà fi èèyàn sí kẹ́tẹ̀ka Èkó yẹn ni Ọlọ́run wọ́n máa padà fi èèyàn sẹ́kọ̀ọ́ láti ṣe fìdí ẹ̀ tó tíjà yẹn bá ṣe máa ṣe pé o capable láti hold ẹ̀ Sego ò mọ̀yàn tó lú ọmọ kò ní boys tó lú ọmọ kò lérò tó lú ọmọ kò láwọn èèyàn tó kódà àwọn tó ń bá òun gan ṣe lẹ́ni tán pé Sego tó bá di wàhálà tán tó lọ́wọ́ bá dìde pé ókè mo fẹ́ bá ẹjà tó lọ́wọ́ bá Sego jà wọ́n tó máa yí padà lẹ́yìn Sego nísinsìnyí ló máa pọ̀ jù tó yẹ pé wọ́n fẹ́ jókòó sórí síìtì tó wà yẹn tó máa yí padà tó nǹkan máa rí pé géèmù máa change mọ́ lọ́wọ́ bọ́ kò rí ìgbéraga àti owó tó ń rí yẹn ó ti wúbo lójú ó dẹ̀ jẹ́ kí Sego lọ wo history National Union padà kò sí state chairman tó jẹ láti Lagos Island tó lo tẹnu ẹ̀ pérí bẹ́ẹ̀ ni kò sí ẹni tó jẹ Lagos state chairman NURTW tó wá láti Lagos Island tó lè tọ́nà wọn pérí kò sí mi kò fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ ìdí wọn máa ń lose nínú nǹkan ẹ̀ àfojúdi ìgbéraga àtàwọn nǹkan kéékèèké ẹ jẹ́ ṣẹ̀sáàbù kékeré kan fún yín the first person tó máa kọ́kọ́ jẹ state chairman ní Lagos Island the first person tó máa kọ́kọ́ jẹ state chairman ní Lagos Island òun ni Alhaji Shina Ajayi ọmọ Ẹ̀dálérè Alhaji Shina Ajayi yóò lò 4 years kò lò tẹnu ẹ̀ pé Shina Ajayi yóò lò 4 years kò lò pé àwọn kan dẹ̀ ti ń lo state àwọn kan dẹ̀ ti ń ṣe state chairman ṣáájú ẹ̀ tó ń lo 8 years tó ń lo tẹnu méjì kódà ìmí kan fẹ́ ó dà pé Alhaji Ìfẹ́ Ìṣàwọ̀ Àlàwọ̀ Adéwùyí bá fẹ́ lò tó bí 9 years tí ò bá sí ikú tó pa Sáúlà ni a lo tẹnu ẹ̀ á pé tani tó tún ṣe tó tún jẹ́ ọmọ Lagos Island òun náà ni Alhaji Àkànní Àfíù Ọlọ́run wà àwọn náà tún lo tẹnu ẹ̀ pé the same thing the history máa tún padà repeat ara ẹ̀ lórí Sego yìí náà tí ò bá ṣọ́ra ẹ gbọ́ o tí ò bá ṣọ́ra if care is not taken history tún máa repeat ara ẹ̀ lórí Sego náà àwa máa sórí àwa máa ń ya àwa máa wo báwo ní history ṣe ń bọ̀ níbo ló ti ń bọ̀ níbo ló dé báwo ló ṣe ń bọ̀ wá níbo ló ń bá dé àwa máa kàbọ̀ a máa mú wá fún yín pé ok history sọ báyìí ìtàn sọ báyìí ìtàn sọ báyìí ìtàn sọ báyìí báyìí ìgbésẹ̀ wo làwọn ẹni tó wà lánàá yẹn gbé tó fi ń ṣe mistake ìgbésẹ̀ táwọn èèyàn gbé tó ń ṣe mistake the same mistake yẹn ni Sego náà ń gbé yìí tó da ìkorú mọ́ wọn lọ́wọ́ tí wọn ò fi rí ìgbà wọn lò tí wọn ò fi rí ìgbà yẹn lò the same silly mistake yẹn ni Sego náà ń ṣe ó wá likely bóun náà ṣe ń ba lọ yìí bó ṣe ń ba lọ mi sọ pé bẹ́ẹ̀ o ó likely kí the same history kó tún repeat rẹ̀ lórí Sego náà ó likely ni o kí history kó repeat ara ẹ̀ lórí ẹ̀ torí àfẹ́mí mi ò ní gbà mo gbọ́n tán mo mọ̀ tán kò sí irú onílù mi láyé ó gbọ́n tán mo mọ̀ tán wàá máa rò pé sórí ọ̀rọ̀ dàbí onítẹ́tẹ́ ni ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí lójú ara ẹ̀ ọ̀rọ̀ dàbí onítẹ́tẹ́ tó bá ń ta tẹ́tẹ́ máa jẹ sí máa ta sí lọ́mọ onítẹ́tẹ́ máa fi ń wọra máa ta sí máa jẹ sí máa ta sí máa jẹ sí lọ́mọ onítẹ́ máa fi ń tẹ́
kò ní mọ̀ gbà máa jẹ sí tó bá ti ń jẹ irọ́ ọmọ mo máa yóò tasẹ̀ máa jẹ sí tó máa fi sọnù. That same thing tó bá sọ pé lágbára ṣe irọ́ o mo mọ governor irọ́ mo mọ president àwọn tó wà ń bẹ̀ lánàá náà mọ governor àwọn tó wà ń bẹ̀ lánàá náà ọmọ vice president wọ́n dúró pa ìjọba wà lẹ́yìn wọn tí ó bá sí ìjọba wà lẹ́yìn tí ó rí nǹkan kékeré báyìí with a silly mistake ó rántí mi kò fẹ́ máa sọ story ni tí máa sọ story máa sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín kábáníkà lówó ó máa tó dúró pa sẹ́yìn alájà ó máa ṣe o ọmọ ẹ̀dá lèrè Aláàjì Ṣínà Àjàyí nígbà yẹn ṣe mọ̀ pé sórí òṣèlú ni ló yọ Ṣínà Àjàyí PDP Aláàjì Ṣínà Àjàyí mọ president by 1-on-1 Aláàjì Ṣínà Àjàyí mọ president ó mọ Ọbásanjọ́ 1-on-1 ṣe mọ̀ history tó gbé Aláàjì Ṣínà Àjàyí kò ní state chairman ọ̀rọ̀ yóò ṣe reverse mọ́ ti pàṣẹ tó yẹ lọ pàdé Ọbásanjọ́ kó tó di pé ọ̀dà wá pẹ̀lẹ́kọ̀ọ́ aṣáájú ní gọ́vnà Lagos State ń gbà náà ohun táwa yìí mọ̀ ní tó dáwà tá mọ̀ táṣáájú pàṣẹ pé irọ́ ohun èmi ni mo lùlú mi èmi ni mo lẹ́kọ̀ọ́ yìí ní tí bá fẹ́ràn bàbá mi fẹ́ ohun tí mo fẹ́ rèé sórí a just silly mistake àṣẹ ọ̀rọ̀ àṣẹ ní Ṣínà Àjàyí pa o àṣẹ kan péré báyìí ní Ṣínà Àjàyí pa àṣẹ tí Ṣínà Àjàyí pa tí ò ṣe reverse mọ́ ló yọ Ṣínà Àjàyí kò ní state chairman ọ̀rọ̀ ló sọ o wọn já o Ṣínà Àjàyí yóò já o Ṣínà Àjàyí yóò báyàn já o Ṣínà Àjàyí yóò ní ó yá ẹ lọ lagi mọ́lẹ̀ mi kan ẹ lọ gbọ́n nìkan ẹ lọ ṣe nìkan léṣe ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ náà dì mú o ọ̀rọ̀ náà dì mú o kí ló ṣe Ọlọ́run wà tí problem yẹn fi le ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ tí problem yẹn fi le the same ọ̀rọ̀ náà ni wọ́n yìí náà tún jì sí o lè maintain the same ọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan Legacy ọlọ́gbọ́n ló máa gbọ́ mi yé mo ní inú burúkú làgbà máa ń ní àgbà kì í lọ́rọ̀ burúkú lẹ́nu ojú làgbà máa ń yá àgbà kì í yánu bóyá kan ló bá mi túmọ̀ òwe dáadáa fún Ṣẹ́gun Kẹ́pẹ́ jókòó báyìí pé Legacy sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ńlá dẹ̀ ni mú dání ó dìímú tó bá bá àwọn àgbàlagbà ó rí aṣáájú sọ̀rọ̀ kan jọ kan aṣáájú ní nígbà tó wà lábẹ́kúta ó ní aboyún kọsẹ̀ ọmọ inú ẹ̀ kí pẹ̀lẹ́ ó ní ìwọ dúró síbi tó wà yẹn ọ̀rọ̀ tí ì tó sọ ó kó nínú ẹyẹ máa ń gbé tó ti yé ó gbọ́ Saheed Òṣùpá ní kí ló má gbàlagbà ṣe inú gbẹndu ọ̀rọ̀ tó gbé mì ọ̀rọ̀ inú tó gba ọ̀rọ̀ inú tó gba èèyàn ó lè gba ọ̀rọ̀ ṣùgbọ́n ìwọ wò pé mo lè sọ̀rọ̀ kò sí ohun tí mi ò lè sọ ọ̀hún Fáṣọjọ́ mi lẹ́nu máa sọ anything ọ̀rọ̀ náà ló máa sọ ọ̀rọ̀ téèyàn sọ tó fi là tí ò bá ṣọ́ ọ̀rọ̀ náà ló máa sọ tó máa fi tún fi ṣe kíni tó máa tún kó bá táwa sọ fún ẹ pé ṣọ́rọ̀ sọ ọ̀tọ̀ ní sọ̀rọ̀ ọ̀tọ̀ ní gbọ́rọ̀ ọ̀tọ̀ ní ṣọ́ọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ àwọn kan mọ̀ gbọ́ àwọn kan mọ̀ ṣọ́ àwọn tó mọ̀rọ̀ ṣọ́ àwọn ọ̀rọ̀ tó máa lọ mú technicality nínú ọ̀rọ̀ ṣọwádà àwọn tó bá mọ̀rọ̀ ṣọ́ ẹ̀ méjì ni wọ́n àwọn kan fẹ́ gbọ́ wọ́n fẹ́ tú síbi tó dá àwọn kan fẹ́ gbọ́ wọ́n fẹ́ tú síbi táyé dá lẹ́yìn tó ń sọ̀rọ̀ ṣe gbọ́dọ̀ ṣọ́ọ̀rọ̀ sọ kó má sọ̀rọ̀ dáràn Legacy ṣe ń tẹ̀lé mi ó máa tẹ̀lé mi ọ̀rọ̀ ni ọ̀rọ̀ lèmi ń sọ làákàyè ló máa fi bá mi wí làákàyè ló máa fi tẹ̀lé mi làákàyè ló máa fi bẹ́ mi sọ̀rọ̀ tí n bá ń sọ̀rọ̀ ẹni tó ní làákàyè ló máa gbọ́ mi ọmọ kékeré torí ẹ̀ bá jìndò àgbàlagbà torí ẹ̀ bá jinú àgbàlagbà tí làákàyè ẹ̀ bá pé torí ẹ̀ bá set ní Legacy bá ń sọ̀rọ̀ wọn máa mú point pé bàbá yìí sọ̀rọ̀ eléyìí mọ̀ ọ̀rọ̀ sọ eléyìí ní làákàyè ẹni tí ò bá rí rú mi tí ò dẹ̀ lè rí rú mi tí ò dẹ̀ lè bá rú mi ṣe ló máa ní kí ló ń sọ ẹni tó bá sọ fún ẹni tó bá tún sọ fún rú èmi Legacy pé kí ló ń sọ ẹ jẹ́ kó wo rú ẹni ẹ̀rọ ayé máa rí pé nǹkan kan ń ṣe Pasuma ní onítòun máa ń sọ onítòun máa ń kọrin tó bá gbọ́ ẹni ẹ̀fọ́mọ orí odó ni tiẹ̀ bóyá gbọ́ ohun tóun sọ tí Legacy bá ń sọ̀rọ̀ tó bá ní o understand ọ̀rọ̀ tí mo sọ ẹ bá ń fọmọ orí odó ni tí àbí kẹ́ fi fọ́ọ̀kì rí tí fún ọmọ kan dáṣà kan mo gbọ́ àṣà kan lórí ọmọ kan dáṣà kan ó ní ọlọ́run ni ọba ọlọ́run lọ́ba èṣù ní baálẹ̀
àjẹ́ni ìyálóde ah n tí mo fẹ́ mú yọ níbi ọ̀rọ̀ mo ń padà bọ̀ ní àwọn ibìkan ó máa ṣe ọ̀nà àmì àti lẹ̀fẹ́ já mo dẹ̀ tí fẹ́ mú another point wá mi dẹ̀ sí ní mi ìfẹ́ kọ́rọ̀ pọ̀ jù lórí ọ̀rọ̀ yẹn mo ní fídíò oríṣiríṣi tí mo ti set episode eléyìí o níwọ̀n la bẹ̀rẹ̀ yìí episode 1 la wà episode 1 la wà yìí episode 2 ṣì máa continue tó bá dé ọ̀la mo dẹ̀ máa fún yín láwọn update lóríṣiríṣi tí máa mú update wá fún yín máa mú update wá fún yín pé update wà torí pé ẹ̀yin tẹ́ ẹ ro orí pé Olúọmọ ó present mọ́tò Highlander 2024 Highlander 2024 ló present fún ọmọ birthday gift ẹ̀yin dẹ̀ ń ṣe ẹ̀yẹ ẹ̀dẹ̀ ni ẹ̀yin dẹ̀ ń sọ pé Èkó lówó wà Èkó lówó wà ẹ̀yin lẹ lówó Èkó lówó wà Olúọmọ launch ìwé with 20 million Èkó lówó wà Èkó lówó wà èló lẹ launch ẹ launch bẹ́ẹ̀ bí 10 million àbẹ́lò lẹ́yìn launch ẹ̀ ó yẹ kẹ́ máa prove ó yẹ kẹ́ pariwo post gbogbo bẹ́ẹ̀ gbèsè gbé ara wọn ṣe compare and contrast pé Olúọmọ launch 20 million ẹ̀yin launch 10 million ó yẹ kẹ́ wá gbèsè gbé ara wọn ni bẹ́ẹ̀ tí ibi tó bá ti wù yín ibi tó bá ti ń jọjọ frustration ibi tó bá ti wù yín bẹ́ẹ̀ lẹ máa gbé wá gbé tó ṣẹlẹ̀ ní scene yẹn gangan wá ó rí pé Zaria ó rí pé ó ní tìjú ni ẹ ó rí bí ọ̀nà jẹjẹ Zaria wá fọwọ́ bojú báyìí wọ́n sọ fún ẹ pé ẹ sì máa mọ mẹ̀mẹ̀ ẹ sì máa rí mẹ̀mẹ̀ ẹ tí ì rí mẹ̀mẹ̀ ẹ máa mọ mẹ̀mẹ̀ lórí ibi tá a wà yìí lórí ìkànnì yìí níbi tá a ṣe ń bára wa lọ alẹ́ máa gbà fọ́gà yín ẹ máa gbà fún bàbá yín ẹ máa ṣe bà o máa gbé fídíò ibi tí Olúọmọ ti dọ̀bálẹ̀ fún Rúlúwàǹkúlà wa ṣé mo ibẹ̀ yẹn dànù ń bọ̀ ẹ̀yin wọ́n sọ pé ọmọ yorí adé ní sùúrù ìwọ ọmọ yorí adé ìwọ ọmọ yorí òun rẹ o jẹ́ kọ́kọ́ tẹ̀ gbé òun rẹ o mo náà ń gbé wá níbi kankan ṣẹ́rí mọ́tò tí Olúọmọ present rẹ o mọ́tò tí Olúọmọ present rẹ o mọ́tò tí Olúọmọ present nìyẹn o mò ń bọ̀ màá tú mò ń bọ̀ nà mò ń bọ̀ ṣé ń ṣeré ni ibo ni mo fi kíní yẹn sí má yẹ kí n gbé gbogbo ẹ̀ wá lálẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ pera ségò ò lè rí Rúlúwàǹkúlà kó dọ̀bálẹ̀ fún ṣé bá ti rí yín Rúlúwàǹkúlà àti dọba ọba ni ọlọ́ra ọ̀fọ̀rà kábíyèsí ni màá gbé fídíò yẹn wá fún yín mi ní dàpọ̀ Olúọmọ dọ̀bálẹ̀ fún ó dọ̀bálẹ̀ fún ni pé kábíyèsí ó pọ́n orí adélé wàláì súnmọ́ bí láìlẹ̀ sí ọ̀ǹtí tí bá rí ibi tí ségò náà ti dọ̀bálẹ̀ bóyá gbé Olúọmọ ṣe wá ó jẹ́ kí Rúlúwàǹkúlà àtẹ́bá níbẹ̀ bá mi gé bíbà yìí fún Rúlúwàǹkúlà kó wo iyì àti ẹ̀yẹ láti èní lọ láti ìgbà tí Olúọmọ tó ti dọ̀bálẹ̀ fún Rúlúwàǹkúlà yẹn wàá rí i pé ó ti bíldì gbogbo ẹ tó bá tún kù lẹ́yìn kó máa dọ̀bálẹ̀ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa fẹ́ máa náwó sí kúlà ni àkábíyèsí o àbí káwọn kábíyèsí o kọ́kọ́ àtẹ̀ fún kábíyèsí o ṣùgbọ́n níta gbangba Olúọmọ dọ̀bálẹ̀ ó fi sáǹpù pé òun mọ iye orí adé òun pọ́n orí adé lé ó dọ̀bálẹ̀ fún níta sẹ́yìn lè dọ̀bálẹ̀ fún ta ṣé ìwọ ṣọ́ pé láàrin èmi àti ẹ ségò lè dọ̀bálẹ̀ fún Rúlúwàǹkúlà níta gbangba kò lè dọ̀ tẹ́lẹ̀ nísìn tó Olúọmọ ti dọ̀ ó máa dọ̀ òun náà máa fẹ́ pé tó fi lè mọ àwọn Olúọmọ tó ṣe yìí àwọn tó kù náà máa wá dọ̀bálẹ̀ yẹn ó wá jẹ́ kó wà nínú làákàyè àti kó wá jẹ́ kí ọba náà reason ni ẹ̀ pé Olúọmọ ti ta iyì fún mi iyì tó Olúọmọ ta fún mi yìí ó ta iyì gbogbo Èkó ó dẹ̀ ta iyì gbogbo àwọn tó ní fídíò yẹn go viral pé Olúọmọ dọ̀bálẹ̀ fún Rúlúwàǹkúlà níta gbangba so definitely ó ti ta iyì yẹn fún kí Rúlúwàǹkúlà tó dẹ̀ jẹ́ kábíyèsí ọba ọlọ́ra kó má gbàgbé o iyì ńlá l'Olúọmọ ta yẹn o iyì ńlá àwa táwa mọ iyì ẹ̀ lásán o iyì ńlá gidi ni o Olúọmọ ti ta iyì ó ti ta respect ó wá ta fún gbogbo ẹni tó bá jẹ́ ìgboro lẹ́kọ̀ọ́ pé ní gbogbo bíkíbi tẹ́ bá ti ń rí ọba ẹ máa dọ̀bálẹ̀ fún ni o kábíyèsí náà o ẹ má wà kábíyèsí ẹ̀yin náà ẹ má wà lọ sí
òde àrífín kábíyèsí ọlọ́ra ọ̀fọ̀rà kádé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sàn ọba ó jẹ kó pẹ́ ẹ ti dọba ẹ máa yẹ ká máa bá yín láwọn òde tí ò lẹ́tọ̀ọ́ ẹ jẹ́ kí ìyìn àti respect yẹn torí kò ń ṣe owó lẹ́fẹ́ lọ gbà lọ́wọ́ wọn kò ń ṣe ipò kan lẹ́ ní ibi tẹ́ fẹ́ dé oyè àjẹkú tó máa ń jẹ lẹ́ ti jẹ yẹn o ẹ wá jókòó ok wọ́n ní kí n ṣí TikTok live